Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Listen to me. This Lagos State, you forget you. You celebrate your command you. Anywhere, Agege ẹni kò gbọdọ̀ Agege àwọn olówó àwọn Agege àwọn Lẹ́kì kò gbọdọ̀ jó sódì àwọn olówó àgbẹ̀ kò gbọdọ̀ dé Lẹ́kì àwọn olówó àgbẹ̀. Mú sí àwọn ọ̀gá ló wà bẹ́ẹ̀ sódì ọ̀gá ló wà bẹ́ẹ̀. Ẹ mọ̀ ọ̀gá dẹ̀ ń ṣe o, ọ̀gá ti sọ̀rọ̀. APC, Akoi Tinubu, 2023. Our youth are support. Our youth are support. After national president. God bless you. Anybody pray for that for Oluomo for. Olówó ló sódì, olówó Èkó ya Tinubu, ẹ̀dá ló ní ibú, ìjàgbá tó sẹ́rí ẹ̀. Akoi Grace. Akoi King. Láti àwọn tó máa ń fo iye owó yanjú ọ̀rọ̀ yàn. Incoming King. Incoming King ó sódì. Olúwa ló sódì, Oluomo ló wà. Gbadewọ́lù. Àwọn ọlọ́jà wa. Ọjà ti rí. Ṣọba ti yín fáìn báyìí. Kálámárà ni máa ṣe transfer báyìí. Ìbá ẹ̀kọ́ rí fún yín o. Ẹ̀yin ni Adékọ̀. Ẹ̀yin lóye kọ̀ bíta. Àlọ́kọ̀. Èèyàn Tinubu Yorùbá ló kọ̀. BAT 2023 presidential. Yorùbá ló kọ̀ o. Yorùbá ló kọ̀. Tinubu. Ní sórí ibú ẹ dìbò fún Tinubu. Ní sórí ibú ẹ dìbò fún Tinubu. Ọ̀gá làwọn ayé o. Ọ̀gá làwọn ayé o jáde. Olúùlù. Gbadewọ́lù. Oluomo. 2023. Akoi. Aṣíwájú. Akoi Tinubu. Okay guys, I go by the name Oluomo and I've got a gist and update for you. We all know Abibu Kikiola, aka Portable. The jab talk, the talk, the sabi talk artist. Yes. Yes, right about now he has gone to see MC Oluomo and with his crew, and we have Igwe Olaya, yes, that Baba that used to have funny film. He was also there, MC Oluomo, they were all there and they were talking about Tinubu, how he's going to, how Yoruba people is the next in line to rule our country, Nigeria. So they were there talking, and MC Oluomo has given zazu, Portable, that come on mommy, you can go anywhere, lọ Sóṣòdì, lọ Mùṣín, lọ Ìkẹjà, àwa bẹ́ẹ̀, ó yá máa ro. E be like say the guy dey after you don't talk, you know he can talk. You know, talking is his hobby. So after he don't jab talk, so he has run to MC Oluomo for shield, for protection. So MC Oluomo has given him the guy, oh yeah, ṣebó ṣe wẹ̀ lọ sí gbòòrò, oh yeah, ọmọ afẹ́ ní ẹgbẹ́ Oluomo jẹ́ kọ́kọ́ yẹ. So he too is talking that yes, so àwọn ọ̀gá ti sọ pé kí n máa rọ, wọ́n ti ní kí n máa rìn, kí n máa yan bó ṣe wù mí. So he has been assured of safety. I don't know who is after him anyway, but you know, because of his talk parrot, Oga, talk small, okay? Control this your mouth. It's too much. You not be surprised with people that at the end of the day, after this whole talk, you will still go to Instagram and talk. Yes, show my MC Oluomo, I want more. Drama can never cease in Nigeria. Every day, drama.
This is what keeps on going in Nigeria. Anyway, that's the update. Àwọn èèyàn tó ń sọ̀rọ̀ yìí pé èèyàn kú ní toll gate pé ibi tó kù yẹn wà ibo ló wà láti jọjọ́ yìí. Àwọn ẹbí òkú. Number 2 àwọn ẹbí òkú yẹn dà. Ẹ ti understand the scene. Ṣó ti yé sí kí ló kọ aṣíwájú pẹ̀lú ọ̀rọ̀ toll gate yìí pé iye ọkọ̀ gbàgbà ṣé aṣíwájú ni president ni àbí aṣíwájú ló máa give ọjà àdúgbò ẹ ti understand gbogbo èyí tó ń sọ yẹn. Ó ti kàn án. Ṣọlá náà. Raza. Zazu. Oluomo. Zazu lọ́dọ̀ Gbadewolu. Ọlọ́run kan ló lè ṣáájú ẹ̀ Oluomo wà ń bí kí lọ boys. Ajé. Láti rí wọn pẹ̀lú olùlù. Àkóyí Tinubu. Gbadewolu. Ọ̀gá tíà. Ọlọ́run máa wọ́n náà wọ́n ìdàlá pẹ̀lú olùlù. Máì kọ́ rí pé ara tọ̀. Ọlọ́run máa wọ́n náà wọ́n pẹ̀lú olùlù. Eléyìí ló ṣe pé màmú ẹ̀dọ́dọ̀gà àti ẹ̀dọ́gà o. Aláìsí pókàdì. Aláìsí pókàdì gọ́gọ́ ní omi àlàyé tẹ̀. Mítà. Àlàyé ti yinwó. Kàwùlódù. Nothing like 1,000. Kàwùlódù. Mítà. Kí ló jẹ́ 1,000? 1,000 kẹ̀. Mítà. Ọmọ ara bàtà fún sápà, ọmọ ara aṣọ fún sápà. Ọlọ́run. Òsì kan tó jẹ́ 1,000 mítà.